Daddy. Daddy. Daddy, mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni. Adémídé, kí ló tó ń disturb mi náà? Quotation tí mo submit, ó ní mo ń wò bí mo ṣe fẹ́ ṣe. Ó kàn disturb mi ni. But Daddy, ọ̀rọ̀ yìí important o. Daddy, ọ̀rọ̀ yìí important o. Wo Adémídé, anything tó fẹ́ bá mi sọ, lọ sọ fún mọ́mì. Ṣùgbọ́n. Daddy. Báwo ni ẹ ṣe máa fẹ́ bá dájú sọ̀rọ̀ tí wọ́n tiẹ̀ ní fún yàn ní little attention, just little náà. Ẹ mọ̀ pọ́n busy ni mo kì í ṣe báyẹn. Ẹ má sunkún náà. Pọ́n busy ni mo kì í ṣe. It's okay. Ibi tó wà tí mọ́mì ṣe ń ṣe yìí kò dáa o. Ẹ̀yin ò mọ̀ yan kí. Ẹ̀lẹ́ ẹ̀kúlé. Kí ló dé egbére ó tún ti ń sun ẹkún? Kí ló dé? Rárá màá àti dáàdì mi ní conversation kan so wọ́n ló jẹ́ kó máa sun. Ẹ̀yin torí pé òun àti dáàdì ẹ̀ ní conversation ló ṣe ń sun ẹkún. Wọ́n ní mọ̀ lísítì sáwọn ni. Ojoojúmọ́ kìkì ẹkún ni wọ́n fi ṣí ẹ ni. Ẹ ti ẹ̀dùn náà ẹ̀yin ọmọ yìí igi tí málà tó ń là tí mo ní pé ká ẹ kó wọlé kí lẹ ti ṣe lórí ẹ̀? Ẹ ti ń kó ìta ẹ̀kọ́dà tí mo rí. Kí ló máa ṣe ẹ̀yin ọmọ yìí gan-an? Mo wọnú lé lọ ẹ jẹ́ kí n padà dé ká ẹ má tí kogi yẹn tán ẹ gbọ́ lọ́n lọ́gàá ojú ẹkún ni wọ́n fi ṣí ẹ ní. Adémídé afa náà kí ló ṣe mú kí ẹ farabalẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé ṣàǹjà? Kí ló ṣẹlẹ̀? Ṣàǹjà ti tẹ́lẹ̀ ni. Àjànà ilé tó ń pariwo tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àjànà kí ló ṣe yẹ. Tó bá fi ọwọ́ yẹn kàn mí. Kí ló dé ṣe mo ṣe fọwọ́ kàn yín? Fọwọ́ kàn yín náà. Mo ní kó wá kí mi lè gan wò wá kí ló ń ṣẹlẹ̀. Èmi. Láti bí ọjọ́ méjì wá ní ti ní kó wá rí mi kí ló ṣẹlẹ̀. Ìṣẹ́jú ẹ̀. Ó tiẹ̀ dá ṣe bó ló máa fẹjọ́ mi sùn mọ́mì àti dáàdì ẹ̀ ẹ̀ ṣe wàá máa fi kó fẹ́ fẹjọ́ mi sùn mọ́mì àti dáàdì ẹ̀ máa threaten mi. Mi gbọ́n kankan láti gbà yẹn kí ló ṣẹlẹ̀ ó sọ mọ́ ni. Kí ni kò sí nǹkan tó máa ṣe. Kò sí wàhálà. Nígbà wàá gbà yín lù. Ẹjọ́ tó fẹ́ rìn yẹn náà wò jókòó tí kò máa rò. Ìṣẹ́jú ẹ̀ tó ti gbọ́ kò kí ń ṣẹ́jú àbọ̀ abájẹ́ lórí ẹ. Farabalẹ̀ kí ló ń ṣe é bó ló ń lọ sí i. Má wọrí àwọn náà ló ṣì ń padà bọ̀ wá bá kò síbi tó ń lọ. Àlàdé wọ́n ní tíṣẹ́ ò bá pẹ́ ní ẹni pé ìpẹ́sẹ́ ó rí ni pé níṣẹ́ kan mo filẹ̀ tí mo pàtì ẹja ta ìpàdé wa nǹkan kan ẹni tó ló ṣẹlẹ̀ jẹ́ ń gbọ́. Olórí ẹbí lórí ọ̀rọ̀ Adémídé ni àti ọ̀nkú mi èmi ò mọṣẹ́ tí abiyamọ ń ṣe tó bá níwọ̀n ò rí tọmọ gbọ́ gbogbo bí wọ́n ṣe ń ṣe tí wọ́n ráyè gbọ́ tọmọ èmi ò sì mọṣẹ́ òbí tóbi ò bá ráyè gbọ́ tọmọ. Ní ọ̀pọ̀ ọgbà ni mo ti máa ń bá ọkú mi sọ̀rọ̀ bí ẹnà bí òwe wípé ìtọ́jú ọmọ ṣe kókó. Èmi ò wá mọ ẹrù tóbìnrin jókòó tì nílé ọkọ tó bá níwọ̀n ò rí tọmọ gbọ́ o tó fi wá di pé gbogbo ẹ̀ wá ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ tọmọ náà fi wá sá wá sí ọ̀dọ̀ mi láti bí ọjọ́ bíi mélòó kan. Ọ̀rẹ́ náà mo bá wá. Bàbá ọkọ mi so ọ̀dọ̀ yín ni Adémídé wà látọjọ́ yìí tá a dẹ̀ ń wá kiri ẹ̀ẹ́dẹ̀ ṣe bí ẹni pé ẹ mọ̀ kankan. Inú máa jìn o ó kù díẹ̀ káàtó.
Baálé ẹ̀gbọ́n tálàdé ń sọ. I don't know why your brain so derailed to this extent. Tó ṣe pé ọmọ mi máa wà lọ́dọ̀ ẹ̀ for these days. Tó mọ̀ pé ó yẹ kó lè involve. Yeah, am I talking sense? You are really talking sense. Ṣé kò yẹ kó sọ fún mi pé ókè o ọ̀nkú mi o Adémídé ń bẹ lọ́dọ̀ mi o olórí ẹbí ṣé ẹ rò pé tí Àlàdé ṣe yẹn ó make sense. Baálé. ẹ ti ẹ gbé gbogbo ẹnu yín sọ̀rọ̀ mo máa ń wọkọ àti ìyàwó yín mo ń wò yín ẹnìkan ń gbẹ ẹnìkan ń gbà ọ̀rọ̀ lẹ́ ń sọ lẹ́nu ẹ̀yin alẹ́ ṣe bí ó ṣe yẹ kẹ́ ẹ ṣe kó rí bó ṣe rí ọmọ lóun fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ fún láyè láti bá sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ wá gbọ́ bí Àlàdé ní ó bá wá ń parọ́ mọ́ Adémídé ni o bí Adémídé ló sì ń parọ́ mọ́ ẹ̀yin ni o ẹja gbọ́ tẹnu ẹ wọ́n ní wèé ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ Adémídé èyí tó sọ pé àwọn òbí ẹ méjèèjì ń ṣe ìwọ náà ṣe láláyè lójú wọn. Ẹ ṣé dádì ẹ̀mí yẹn á gùn ẹ pè fún wa o kí kúkú ṣẹjọ́ mi bẹ́ẹ̀ kì í jẹ́ iṣẹ́ bí mi ìgbà tó bá jẹ́ pé ìgbà tó bá yẹ kí n bá wọn sọ̀rọ̀ wọn ò ní fún mi látẹ̀ńṣán ṣé wọn ò ní gbọ́n tèmi bọ̀ mọ́ mi ṣífà bí amọ̀lẹ́ pera yín àbíṣà bí amọ̀lẹ́ pera yín ẹ bí obìnrin méjì ẹ ò jẹ́ fún ìkankan náà méjèèjì ní attention èmi àtàbúrò mi nìkan là ń bá wa wá sọ̀rọ̀ a ò rí attention yín àtọ́ a máa fẹ́ bá yín sọ̀rọ̀ kò ní sẹ́nìbọ̀dì tá a máa rí èmi àtàbúrò mi kò dá wà dájú èmi àtàbúrò mi nìkan làwọn mọ̀ làwọn. àsìkò ẹkún kọ́ la wà á Adémídé Baálé ẹ wá rí níbi tọ́rọ̀ yìí gbédè Adémídé ti fẹ́ra kú. Adémídé. dájú ètò ẹ má sọ̀rọ̀ I was raped kò jẹ́ sẹ́ anybody nígbà tí mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kò sí kankan náà ẹ̀yin méjèèjì níbẹ̀. My daughter raped. That is it. ìyá gbọ́rọ̀ ẹ fẹ́ pariwo lé ara yín lórí ẹ máa pálọ̀ ẹgbẹ́ ẹ bá pariwo lé lórí nìsín ẹ tún tiẹ̀ ṣe ni àbí kí ni ká ti pè ọ̀bẹ gbọ́mọ lọ ọmọ sọ̀bẹ́nu ọ̀bẹ mọ̀ tí ń ṣe tí ó ṣe ẹ ti tú ọ̀rọ̀ ọmọ ẹ lọ́kùlọ̀kù láti lẹ̀ o àdúrà tí mò ń bá yín gbà sí Olódùmarè ni pé èyí tó lóun fún lóyún kó jẹ́ ẹni tí ó tẹ̀wọ́ gboyún tí ò ní ẹ parọ́ pé nǹkan lòun fún lóyún tó bá ti lè ṣèyún bẹ́ẹ̀ ṣe ṣètò ẹ̀kọ́ ọmọ tí ó fi padà síbẹ̀ lẹ́yìn gbọ́ bá bímọ tán ló kú o nígbà tẹ́ ẹ bá fi àyè lẹ̀ fọmọ ọmọ bíbí inú yín láìsọ ọmọ tẹ́ ẹ gbàtọ́ tó bá ti wájú ọmọ tẹ́ ẹ gbàtọ́ gangan náà ẹ bá gbára yín ká láti gbàtọ́ ni. ìgbà yìí láàárọ̀ ẹ wo nǹkan máa ń sọ fún yín nù ẹ̀bámọ̀ ẹ̀ mọ́ ṣe ẹ̀ṣẹ̀ tó dáa pọn ẹ̀wọ̀n tẹ̀ dálẹ̀ sí gbèsè ayé ọmọ ọlọ́mọ. ayé mi ooo Adémídé I failed as a mother Adémídé ọmọ mi o ọmọ mi I failed. kẹsì máa wò nígbà tí gbogbo ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ ó náà ń gbìyànjú láti ṣàlàyé fún wọn kó tó di ọlọ́rọ̀ oyún dé yìí àmọ́ wọn lísì sí rárá débi pé wọ́n á wá àtúnṣe sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńgbà náà lásìkò ẹkún làwa wà. Mama tó ń tanra ẹ̀ jẹ ní wàlá ó ń tanra ẹ̀ jẹ àbímọ mama tó ń tanra ẹ̀ jẹ ní jàre ó ń tanra ẹ̀